hi-tunezradio 1000.1 FM. Bá gbogbo àti ṣẹ̀kẹ̀rẹ̀ bá ṣe ń lọ síwájú ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé ìtùnú olúwa ti dé sórí ètò lónìí nìyẹn. Tí bá dẹ̀ ti dé sórí ètò lónìí ìdùnnú ti dé ayọ̀ ti dé oríire ló wọlé dé tọ̀ yín. Mi ò ní máa dá ṣètò lónìí èmi àti bàmí Yínká ọmọ Ayéfẹ́lẹ́ lájọ máa gbádùn ètò yìí papọ̀ lónìí. Kábíyèsí rí ọlọ́run ọba mi tí ò fọ́ fẹ́ni kankan àmọ́ tí gbogbo ẹ̀dá láyé fọ́ fún. Mo ní wọn lò yí padà àmọ́ tó lè yí gbẹ̀dá padà sí rere. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí hi-tunezradio 1000.1 FM tó mì gbòòrò tìtì. Bí tí yorùkọ mi padà ìtùnú olúwa ni mò ń jẹ́ Adékúnlé bàbá tó bí mi lọ́mọ èmi lọ́mọ ṣàlẹ̀ jẹjẹ ẹni tí ò lóbìnrin àtayá àtàlè obìnrin ṣáà ní gbogbo wọn. Gẹ́gẹ́ àtọ́súnra wọ́ yín dà o. Èmi lọ́mọdún rán gbé ọ̀gẹ̀dẹ̀ pagbo májò ọmọ ọ̀sẹ̀ bọ́rà ìlú máa fọ̀n bó bá kìmí títí kìmí délé ìyá mi èmi lọ́mọ abẹ́rẹ́ mẹ́ta ìṣàgá ìkọ́kọ́ ìkọ́tẹ̀ ìkan tó kù lọ́ fi rán gbaṣọ káàkiri gbogbo àgbáńlá ayé. Ẹ̀yin olólùfẹ́ mi ọwọ́ yín dá. Ayéfẹ́lẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn dẹ́ bọ́sánkò. Ànítùnú olúwa ọmọ Adékúnlé ti bẹ̀rẹ̀ nìyẹn mo ti ń sọ fún yín lọ́jọ́ tó ti pẹ́ pé fàájì díẹ̀ ọgbọ́n díẹ̀ la máa fi gbélé ayé. Ayéfẹ́lẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn. Bíbà mi Ayéfẹ́lẹ́ bá ṣe ń sọ̀lù sí wáǹdì kí mi máa fún wa lọ́rọ̀ ìṣí tí ń bí ni. Bá ṣe máa ń ṣe àwa tún ti dé o kẹ́bẹ̀rẹ̀ tẹ́wọ̀ gbàjọ óyá. Èrè àsìkò báwọn tó. Ẹ̀yin ọmọ bá ní àtọrọ ẹ̀yin dà. Ìlú wa tó ní àsìkò bá. Àwọn bá ní àtọrọ wọn làwọn ti dé nìyẹn. Àwọn tó jẹ́ tiwa. Ẹ̀yin bá ní àjàgbà ó yá outside ẹ jáde pápápá. Àwa dé o kẹ́bẹ̀rẹ̀ tẹ́wọ̀ gbàjọ. O lówó lọ́wọ́ ò tún mọ bọ́ ṣe lè tọrọ owó lọ́wọ́ èèyàn. Ayéfẹ́lẹ́ ti ń pèdè àsìkò fáwọn. Ẹlòmíì wọ́ọ̀tì débi pé akọ̀dédé pògìrì wọnú DM ẹni àlàyé wa fún mi ní 10,000 náà. Tó nígbà bí mo ti ń lùlù àsìkò fáwọn tó jẹ́ tèmi. A dẹ̀ máa gbọ́ reply ní 10,000 kí there. Kì í ṣe ní kẹ́bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kẹ́ bá mi jọ. Àwa tún. But in more serious note, ọmọ bá ní àtọrọ mo ní kẹ́ 9 up sẹ́ ẹ̀ jẹ́ fún yín láwọn tips tẹ́lẹ̀ máa fi gbowó lọ́wọ́ èèyàn. Ti dé o kẹ́bẹ̀rẹ̀ tẹ́wọ̀ gbà. Pàápàá jùlọ bá ṣe ń wọnú December tàdé fẹ́ kí December yẹn kó lárin. Àjọ Ayéfẹ́lẹ́. Kò dẹ̀ ń ṣẹ́jú ẹ̀ gbogbo ẹ̀ ní ọ̀nà ìjọra wọn òwò náà mọ̀ọ́mọ̀ ó ṣiṣẹ́ àmọ́ kò tí ì jọra wọn náà. Èrè àsìkò àwọn tó nígbà ìlú wa tó ní àsìkò fáwọn. Kó bá kú díẹ̀ ká mú December 1st wọ́n gbá ẹni yẹn láago akú palẹ̀mọ́ December o. Tó jẹ́ tiwa àwa dé o. Tá a bá tún wọnú December kí ẹni yẹn happy new month. Kẹ́bẹ̀rẹ̀ tẹ́wọ̀ gbàjọ. Kábíyèsí. Tó bá lè ṣe gangan gbogbo social media platform pátápátá ni kò ti kí happy new month. Ìlú ẹ máa kú kalẹ̀ gbogbo lóyún. Tó bá tún di àárín oṣù wọ́n tún kírú ẹni báyìí. Ṣé ìlú wa ẹ máa kú kalẹ̀? Mo kàn ní képe kí yín ni pé a kú àárín oṣù o. Ọmọ ilé ìwé ẹ máa kú kalẹ̀ ẹ kú. Nígbà tí parí oṣù yẹn bá máa dé wàláhì àwọn tó bá tọrọ owó lọ́wọ́ ẹ̀ tó bá ní á fún ẹ. Àsìkò yìí kájọ máa gbádùn bọ̀ o. Tó bá ní ni o á fún ẹ. Àwa tún ti dé o. Nítorí ìwọ náà ti pọnlé níbẹ̀rẹ̀ oṣù àárín oṣù o ti pọnlé o tún post ẹ̀. Kẹ́bẹ̀rẹ̀ tẹ́wọ̀ gbàjọ yá. Ayé àtijọ́ ni who go help you no go stress you. In fact you need to stress yourself for you to be helped. Tó bá ṣe é ṣe tó bá lè send gift kékeré sẹ́lòmíì. Ẹni tó mọ̀ pé ó ní jù ẹ lọ. Àmọ́ nítorí nǹkan tí wọ́n ń wá ìwọ wàá ṣe kí ni wàá fún lẹ́bù dáńṣọ́. Ará ìlú ẹ máa kú kalẹ̀ lọ́mọdé àtàlàgbà ẹ máa kú. Ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tó tún lè fi gbowó lọ́wọ́ èèyàn rèé. Kú kalẹ̀ takọtabo ìlú ẹ máa kú kalẹ̀. Òun ni pé kó o ní pàtó nǹkan kan tó fẹ́ ṣe. Onílé gbàlejò ìlú. Kó o dẹ̀ ti make research about that thing very very well. Ẹ
ẹ máa kú kalẹ̀. so that tó bá explain fẹ́ nítorí òun kó máa wọ̀ ọ́ lára. Ayé fẹ́lẹ́ ti dé o kẹ́ẹ̀dìdẹ tẹ́wọ̀. by the time tó bá gbé proposal fẹ́ ni yẹn pé nǹkan tí mo ní níwájú lélẹ̀ nǹkan tí mo ti ní lélẹ̀ tẹ́ni yẹn bá ní pẹ̀lú àwọn quotation tí wọ́n gan ti ṣe tó bá ní lọ́wọ́ á support business ẹ̀ tàn yẹn. Gbàjọ ó yà èrè àsìkò. àwọn kò ṣe kó máa kálò níwájú ẹ̀ á rí ẹgbẹ́ ẹni tí ò serious ni. Àwọn tó nígbà ìlú wa tó ní àsìkò àwọn tó jẹ́ tiwa. àròjọ muso lókù eléyìí tó kù máa fún yín jẹ tó bá dijọ́ mẹ́jọ. Àwọn àdé o kẹ́bẹ̀rẹ̀ tẹ́wọ́ gbàjọ. Ìtùnúolúwa ni mò ń jẹ́ Adékúnlé bàbá tó bí mi lọ́mọ mo ní ẹjẹ́ máa ṣe dáadáa ká máa já receipt rẹ̀ pamọ́ nítorí èyí kọ́ nítorí ọ̀la ni ọdún ayọ̀ la máa ṣe. Mo gbọ́ wípé ẹni bíbù